bó ṣe gbàgbé Ọ̀, wọn ṣe gbàgbé rárá àti rárá ṣé ti eré tó máa ń bá wa ṣe ni ìjókòó tó máa jó á máa pè wá jókòó wọ́n máa sọ ìtàn bó ṣe bẹ̀rẹ̀ eré ìtàgé wọ́n máa sọ fún wa wọ́n máa ń dùn wọ́n lọ́kàn tó jẹ́ pé àwa tá a jọ mọ gan pé èèyàn ṣẹ̀ láàyò. ojú máa ń dùn wọ́n gan. bàbá máa ní á dára ẹ á sùn ẹ wà fọwọ́ pọ́wọ́ wà fún èrìgì jobi bàbá mo ní èrìgì tẹ́lẹ̀ nìkan fi jobi ikọ̀ òkà nínú eyín yìí àfi tó jẹ́ ìjì. Ọmọ bàbá mi ní o torí pé bàbá bímọ tó pọ̀ ọ̀tọ̀ ni kéèyàn sùn ó bímọ ọ̀tọ̀ lọmọ àdúgbò ọ̀tọ̀ lọmọ ìlú àwa jẹ́ ọmọ bàbá ní àdúgbò torí pé bàbá kó gbogbo èèyàn ó kó mọ́ra bàbá ò yọ èèyàn kan sílẹ̀ nítorí pé abiyamọ tó bá ti wà láyé tó bá ti ń lanu ní gbogbo ọjọ́ tó ń ṣàdúrà fún gbogbo èèyàn èmi lérò pé abiyamọ gidi ni bàbá tó dáa ni bàbá tó yẹ kéèyàn máa fọwọ́ sọ̀yà pé bàbá ni. bàbá òwúrọ̀ bàbá jẹ́ nǹkan tó kó gbogbo èèyàn mọ́ra ó kó èèyàn mọ́ra kò sẹ́ni tí ò mọ̀ ní gbogbo agbègbè yìí ara. mo sọ bàbá ò dàgbà pé àgbà ti dé èmi ò lè ṣeré mọ́ títí dọjọ́ ogbó bàbá ni bàbá fi ń ṣeré. tí bàbá fi dàgbà níṣẹ́ ìwà lára wọn a lọ sí mímí ayé bàbá sọ fún mímí ayé wa bí ilé nì ó ní wà kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n lóun fi ọdún márùn-ún kú ọjọ́ bíi bàbá yìí bàbá ní ni mo ń lò yìí gan ẹ́sìrà rẹ̀ mo ń lò ẹ́sìrà omi bọ́ lójú mi ń jọ yìí. ẹ kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára orúkọ tèmi ò yípadà Abímbọ́lá Olúwatósìn Òdèmọyìn náà ni o tó ibi awéládé ọ̀rọ̀ bù ṣe ilé bàbá wa Charles Olumo Abdulsalam Sanyaolu tí gbogbo èèyàn mọ̀ sí Àgbákò gbajúgbajà eléré orí ìtàgé adẹ́rìnpòṣónú amúnúdùn amúlùúdùn gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ pátápátá ilé wọn náà ládé o gẹ́gẹ́ bí a ṣe gbọ́ lánàá òde òní ìyẹn ọjọ́ 21 wípé ẹni rẹ̀ papòdà òun la fi ní ká wá o a sì ti débí láti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ẹbí àti ará láti mọ irú ẹ̀dá tí bàbá jẹ́ Àgbákò tí wọ́n pè wọ́n ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n rí ni àbí ìwà wọn kọ́ ẹ máa bá wa bọ̀. dábẹ́ ká sàn sáà ká san wọn. ṣe gan ẹ̀dẹ̀ kú àlejò wa tẹgbà wa tọwọ́ tẹsẹ̀ a kó àṣẹyìndé bàbá ẹ̀yin wá dá sáà kí ló orúkọ yín sà. orúkọ tèmi ni Olúwaṣeun Sanyaolu. dáàdì wa ẹ má bínú sà o báwo ni ẹ̀yin ṣe jẹ́ sí bàbá. ọmọ ẹni mi. ẹ má bínú bí àbílẹ̀kẹ̀ lò ó ṣé alákọ̀ọ́bí àbí èkejì sà. ẹlẹ́ẹ̀kejì kí lẹ lè sọ nípa bàbá sà. bàbá jẹ́ bàbá gidi bàbá tó jẹ́ pé ó bìkítà fáwọn ọmọ ẹ̀ kò fọ̀rọ̀ ọmọ ṣeré rárá bọ̀ ikú wọlé ó mú ọjọ́ kan tó bà mí nínú jẹ́ gan. orúkọ wọn ìnagijẹ wọn Àgbákò gbogbo àwọn èèyàn máa ń lérò bíi pé bàbá máa burú gan wọn jẹ́ ẹni tó burú kí lẹ lè sọ nípa ìwà wọn. bàbá òwúrọ̀ bàbá jẹ́ nǹkan tó kó gbogbo èèyàn mọ́ra ó kó èèyàn mọ́ra kò sẹ́ni tí ò mọ̀ ní gbogbo agbègbè yìí ara tàdúrà ẹni tó mọ̀ gbogbo wọn máa ń ṣàdúrà fún wọn jẹ́ bàbá tó fi ṣe é fi yangàn láwùjọ bàbá òwúrọ̀. ṣé pé bàbá ò kí ń fi tipá àwọn jẹ́ ìlú mọ̀ọ́ká ṣe pé mi ì fẹ́ bá lágbájá ṣe mi ì fẹ́ báyàn ṣe. ayérayé gbogbo èèyàn àtọmọ kékeré àtàgbàlagbà gbogbo wọn ni wọn bá ṣe. kí ló máa jẹ́ nǹkan má lè gbàgbé tí ẹ fi ní lè gbàgbé bàbá lóní kíákíá. bó ṣe gbàgbé wọn ṣe gbàgbé rárá àti rárá ṣé ti eré tó máa ń bá wa ṣe ni ìjókòó tó máa jó á máa pè wá jókòó wọ́n máa sọ ìtàn bó ṣe bẹ̀rẹ̀ eré ìtàgé wọ́n máa sọ fún wa wọ́n máa ń dùn wọ́n lọ́kàn tó jẹ́ pé àwa tá a jọ mọ gan. pé èèyàn ṣẹ̀ láàyò. ojú máa ń dùn wọ́n gan. gẹ́gẹ́ bẹ ṣe sọ sà inú máa ń jẹ́ ohun tó máa ń dùn wọ́n pé ẹ̀yin ọmọ wọn èèyàn ṣẹ̀ láàyò ṣé bí bàbá ṣe wá ti papòdà yìí ṣé ẹ̀yin wá lè gbà á ní èrò pé tó jẹ́ kí n tiẹ̀ ṣe nǹkan yìí gẹ́gẹ́ bí ohun tó máa ń wù bàbá mi. mo lè ṣe dáadáa. ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí fàrà ní. orúkọ tèmi ni Olúwaṣeun Sanyaolu. ẹ ṣé gan sà ẹ ṣé fún àkókò adúpẹ́ sà. ṣé ẹni bínú pa fẹ́ gba ìṣẹ́jú kan nínú àkókò yìí wọn ẹ jọ̀ọ́ mọ̀ kí lórúkọ yín. Alájà Ìbítúndé báwo lẹ ṣe jẹ́ sí bàbá níbọ̀ wọn la jẹ́ ará àdúgbò.
ará àdúgbò ilé kejì wọn. Kí lẹ lè sọ nípa bàbá àti pé ó ti tó bí ọdún mélòó tí ẹ ti jọ múlé tira yín? Ó ti ṣe díẹ̀. Bàbá dá. Ní ká sọ pé kí bàbá dá, wọn ò dẹ̀ kí ń ṣe oníwàhálà. Wọn ò ń kọjá ààyè wọn. Ẹ bá kí wọn báyìí, á dá rẹ o, á súnmọ́ rẹ o, á dá rẹ o, á lọ rẹ o, á bọ̀ rẹ o. So bàbá jẹ́ èèyàn kan tó nice. Wọn ò ń ṣe oníwàhálà, wọn ò dẹ̀ ń ṣe oníjàgídíjàgan. Bọ́tẹ́ lè sọ nípa wọn náà pé Wọ́n dá. láì fi tẹ̀gàn ṣe láì jẹ́ pé Wọn bóyá ò torí dẹ̀ ń àwọn èèyàn dààmú dúró yàn, lẹ ṣe wọn ò ń sọ. dààmú yàn pé kìnnìkan gbára kodò àbí kó máa lé ọmọ kiri. Wọ́n máa sọ pé kúrò bẹ́ẹ̀ yẹn kó. Wọn kì í ṣe bàbá tó ń dàyàn láàmú rárá. Wọn disturb yàn. Kí ni ojúṣe wọn láàárín àwọn onílé bí àwọn landlord association? Ṣé Bàbá ń ṣe déédéé. Ìgbà tí ọjọ́ ogbó dẹ̀ ti dé tí bàbá ò ní tẹ̀tẹ́lẹ̀, wọ́n máa rìn lọ, wọ́n máa rìn bọ̀, wọ́n máa wà àdúgbò lọ, wọ́n máa kí onílé, wọ́n máa kálejò. Wọ́n máa kí wọn, bàbá Charles, wọ́n máa juwọ́ sí wọn. So nígbà tó bá ti di pé ọjọ́ ogbó ti dé, so àwọn ọmọ dẹ̀ náà máa lọ sí landlord association. Kí ni nǹkan tẹ́ tún lè sọ nípa yàtọ̀ sí pé wọ́n dá àní dá sílé ká má kú ibì kan? Ṣé níbi kan tó kù sí tẹ̀yìn ń rò pé ó kù díẹ̀ káàtó? Mi ò kẹ̀ rí ibi tí bàbá kú sí o, torí wọn ò ṣẹ̀ sọ́dọ̀ mi. Mi ò rí ìbàjẹ́ wọn. So àti ìgbà tí a ti dé ibí báyìí, mi ò rí ìbàjẹ́ wọn. So àwa náà dẹ̀ kí n kọjá ààyè wọn. So bàbá is a nice man. Ó ti kó tán. Àdúrà wo lẹ lè ṣe fún bàbá àti àwọn ẹbí bàbá? Àdúrà tí máa ṣe fún wọn ni pé lẹ́yìn ikú bàbá yìí, kò ní jẹ́ àkúfà nínú ilé, nínú ẹbí, lára àdúgbò, gbogbo ní ẹgbẹ́ òṣèré tíátà wọn. Ọlọ́run ò ní jẹ́ kó jẹ́ àkúfà. So wọ́n ti kú nìyẹn, Ọlọ́run á fọ̀run kẹ́ wọn, Ọlọ́run á gbàbọ̀ wọn. Gbogbo àṣìṣe wọn, Ọlọ́run á pa àṣìṣe wọn rẹ́. Ọlọ́run á ṣàforíjì fún wọn. Àwọn ọmọ tán fi lẹ̀, wọn ò ní pẹ̀dí. Àwa náà á dẹ̀ ní kánjú lọ bá wọn, a ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Àwa náà á dàgbà, á dògbó bíi ti bàbá. Ọmọ wọn Ìwà lọ́sàn-án lóru gbogbo wọn. Ìgbà míì á tún ṣubú pẹ̀lú grandchild wọn kan, àwọn méjèèjì. Bàbá ẹ jẹun, wọ́n tún mọ́ọ̀tì ni máa ń mú. Mọ́ọ̀tì Sunday tí Ìwà yẹn lọ sọ́dọ̀ ìyá Rainbow. Ó lọ sọ́dọ̀ ìyá Rainbow, ìyá Rainbow ní kó wá gba nǹkan. Ìgbà tí bàbá fẹ́ ṣe kínní, a ní bàbá kí lẹ fẹ́, ó ní mọ́ọ̀tì. Èmi dẹ̀ ń ta mọ́ọ̀tì yẹn níbẹ̀, mo ti mọ̀ pé tóun bá dé wọn fún mi lówó mi. Mo dẹ̀ lọ gba mọ́ọ̀tì yẹn tó fi lórí jù. Àwọn ní mọ́ọ̀tì yẹn wọ́n ṣí. A dẹ̀ gbé sínú kọ́ọ̀pù, gbé sí wọn lẹ́nu. Wọ́n dẹ̀ wúlò. Láì mọ̀ pé ọlọ́jọ́ ti súnmọ́ ayé. So wọ́n lo ìgbésí ayé wọn dáadáa. Nígbà tó Ọlọ́run pè wọ́n sọ́dọ̀. Ẹ jọ̀ọ́ mọ̀ orúkọ yín nìkan sí. Èmi ni Alájà Ìtúndé. Ẹ ṣé mo kọ́ pàtàkì. Ẹ káàsán mà. Adẹ̀kú ọ̀rọ̀ bàbá. Yes ma. Ẹ jọ̀ọ́ mà kí lorúkọ yín? Orúkọ tèmi ni Sherifat, ọmọ wọn nílé Adébáyọ̀ láti Ondo State. Ẹ jọ̀ọ́ mà ìhà wo lẹ kọ sí bàbá? Báwo lẹ ṣe dé sí bàbá? Ọmọ bàbá ni mí o, torí pé bàbá bímọ tó pọ̀. Ọ̀tọ̀ ni kéèyàn sùn ó bímọ, ọ̀tọ̀ lọmọ àdúgbò, ọ̀tọ̀ lọmọ ìlú. Àwa jẹ́ ọmọ bàbá ní àdúgbò, torí pé bàbá kó gbogbo èèyàn ó kó mọ́ra. Bàbá ò yọ èèyàn kan sílẹ̀, nítorí pé abiyamọ tó bá ti wà láyé, tó bá ti ń lanu ní gbogbo ọjọ́, tó ń ṣàdúrà fún gbogbo èèyàn, èmi lérò pé abiyamọ gidi ni, bàbá tó dáa ni, bàbá tó yẹ kéèyàn máa fọwọ́ sọ̀yà pé bàbá ni. So ọmọ ni mo jẹ́ sí wọn ní àdúgbò. Bẹ́ẹ̀ ni. Màámi, mo rí pé pẹ̀lú bó ṣe jẹ́ pé bàbá dàgbà, bó tilẹ̀ jẹ́ pé kò tíì tẹ́ àwa lọ́rùn bó ṣe dàgbà tó. Bàbá jẹ́ ẹni ọdún 22. Mo tún pé síbẹ̀ kíní rabaraba ẹ̀ kì í kúrò lára àwọn èèyàn, ó sì wà lára. Kí lẹ lè sọ nípa bàbá tó fi rí bẹ́ẹ̀? Ìdí tí ọ̀rọ̀ bàbá ṣe wọ̀ wá lára ni pé in fact ní bí ọ̀dọ̀ bàbá láyé kẹta pé ebi máa ń pa ní bàbá mi. Bàbá ò ní rárá mú sí rárá gẹ́gẹ́ bí abiyamọ. Ọ̀rọ̀ pé mi kọ́ ni mo bí ẹ kò sí nínú ọ̀rọ̀ bàbá o.
bàbá jẹ́ abiyamọ tó jẹ́ pé wọ́n ní ìtara ọmọ, wọ́n kó ẹbí mọ́ra, wọ́n kó ará ìta mọ́ra, kò sẹ́ni tí bàbá ò kó mọ́ra. So kò jẹ́ kí ọ̀rọ̀ bàbá, kò jẹ́ kí ikú bàbá, kò jẹ́ kó lè tètè kúrò lára lásìkò. Tí ẹ bá sọ pé bàbá, báwo lójú yín ṣe wá rí báyìí, kó máa fààyàn mọ́ra. Máa wo ohun tí ẹ jàre, ọmọ olóríire kan ni, ẹ̀hún ló ṣe báyìí, ló ṣe báyìí, ló ṣe báyìí. Bàbá ẹ̀ mà ní bínú mà ní ẹ̀ máa wo ohun tí mi ò bínú, mo kàn ó kàn nǹkan tó ṣe yẹn ó kàn dùn mí ni, ó ṣe báyìí, ó ṣe báyìí, ó ṣe báyìí. Bàbá mi ẹ má bínú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ pé àwọn ọmọ tẹ kó mọ́ra Ọlọ́run kó ṣàánú wa, ẹ má bínú, ó ti tán síbẹ̀ nìyẹn. Bàbá ò kì í bínú. Níye ìgbà tí gbogbo èèyàn bá ti ń kọjá, bàbá ẹ káàsán sá o, ọmọ mi adararẹ aṣe kinní kan wà lárúbaríkà wà dàgbà wà ṣe kinní kan ó ní fẹsẹ̀ kan ó ní jáàmù o wà dàgbà wà dògbò wà fọwọ́ páwú wà fẹ́rì kí bàbá máa ṣàdúrà ni. Bàbá máa àdúrà yẹn lásán, gbogbo ọmọ tó bá ti ń kọjá, gbogbo àgbàlagbà ọmọdé tó bá ti ń kọjá, kò sí ọmọ náà tí kò ní fi ara gbàdúrà kọjá lẹ́gbẹ̀ẹ́ bàbá. So láti bí àdúrà yẹn nìkan lásán ni kí n tẹ̀ ṣe kọ́kọ́ ti bẹ̀rẹ̀ àti ní feelings bàbá látàtà àná tí bàbá ti wọlé tán ti wọlé sùn. Àti ní feelings bàbá lára pé ta ló ní tó kù ládùúgbò tó tún fẹ́ máa ṣe irú àdúrà yẹn fún gbogbo ẹni tó bá ń kọjá. Àti ti bẹ̀yẹn bẹ̀rẹ̀ ká tó tún wá sọ pé ta bá wá wọlé, bàbá ebi ń pa wá kí lẹ jẹ kù. Ọmọ mi kò sí kankan ní pọ́ọ̀tù, jẹ́ kí n wo àpò mi, jẹ́ kí n wò ó dàbí ẹni pé mo ní ṣe. Tí bàbá bá máa mú owó jáde, ó kéré jù 500 naira ni bàbá ọmọ mi elélélé 500 ni ìyá gbà lọ fi wá nǹkan. Bàbá ẹ ṣé sà, a máa dúpẹ́ inú wa máa dùn. Kò sí bí ẹni yẹn bó ṣe lè bá ẹni wọnú ilé, omi jẹ́ wọnú ilé kó má rẹ́rìn jáde, bàbá máa make sure pé àwọn dùn ẹni yẹn nínú. So gbogbo àwọn ọ̀nà tí bàbá tí ikú wọn tó fi gbà wọ̀ wá lára tó fi ń jẹ́ ẹ̀dùn ọkàn fún wa, ó pọ̀ lóríṣiríṣi ọ̀nà. Kó má somi ní àdúgbò látòkè délẹ̀, tá bá sọ pé bàbá ti dé o, a fẹ́ pọn mi o, ó yá ẹ wá máa pọ́n, ẹ wá máa pọ́n, ẹ wá máa pọ́n, a máa pọn mi, inú wa máa dùn, a máa rí omi lò bá ṣe fẹ́, ọkàn wa máa bá. Kò sí ẹ̀dá náà tó máa sọ pé òun jẹ àǹfààní bàbá. So ìdí nìyẹn, rabaraba yẹn kò lè tètè kúrò lára, ìdí nìyẹn. So nǹkan tí bàbá ṣe ní àdúgbò fún gbogbo àwọn èèyàn kò kéré, ó pọ̀ tí kò ṣeé fi ẹnu kà, bó ṣe jẹ́ nìyẹn mà. Mọ́mì wa ẹ má bínú mà, á tó bí ọdún mélòó tí ẹ ti mọ̀ wọ́n? Àlejò ni mí, ṣùgbọ́n bó ṣe jẹ́ pé àlejò ni mí nínú ìlú tí kò tíì pẹ́. Mímọ̀ tí mo mọ̀ wọ́n ọdún yẹn ò tíì pẹ́, ṣùgbọ́n ìṣe ló dàbẹ̀ ni pé ìgbà wọn ti ju iye ọdún tó ti fi mọ̀ wọ́n lọ. Ó ti ju iye tí mo fi mọ̀ wọ́n lọ. Mímọ̀ tí mo ti wá lè sọ pé mo ti mọ̀ wọ́n tipẹ́tipẹ́, bóyá bí ká máa sọ pé nínú fíìmù, ká máa wò wọ́n lórí amóhùnmáwòrán, ká máa wò wọ́n níbi irú àwọn eré tó máa ń ṣe, ibẹ̀ láti lè sọ pé ó ti pẹ́ nígbà tá a ṣì kéré tí ojú wa ṣì wà lórékún láti mọ bàbá. Ṣùgbọ́n pé ó gba àwa fẹ́ wá mọ̀ wọ́n for real, pé a fẹ́ mọ̀ wọ́n lójúkorojú. Gbogbo mímọ̀ mi ò tí ju ọdún méjì lọ. Kábíyèsí Ọlọ́run. Ṣùgbọ́n ipa tí wọ́n ti kó nínú ayé mi tí mo dúró yìí lásán kò kéré rárá, ó ju ipa ọdún méjì lọ tèmi ti rí pé yes wọ́n kó nínú ìgbésí ayé tèmi. So bó ṣe jẹ́ nìyẹn. Mọ́mì wa mà, gẹ́gẹ́ bẹ ṣe sọ ṣáájú, gbogbo ala máa ń wò wọ́n lórí amóhùnmáwòrán, lórí ìtàgé, pẹ̀lú àwọn ìṣe tí wọ́n máa ń ṣe lórí ìtàgé àti ti irú ẹ̀dá tó ń jẹ́ gangan. Báwo lẹ ṣe lè ṣàpèjúwe ẹ̀ sí? Ṣó takora wọn ni àbí ó ṣe rẹ́gí? Dédé ara wọn báyìí ló ṣe. Dédé ni. Bàbá jẹ́ èèyàn kan tó jẹ́ pé tí bàbá bá tẹ bá wọnú ilé, tẹ bá lọ bá bàbá nínú ilé, tí bàbá tó bá ń pàfọ́ọ̀mù ní lẹ́kùn báyìí, ẹ máa rò bóyá bàbá ń ṣe fíìmù lọ́wọ́lọ́wọ́, wọ́n wà lórí bí pé wọ́n wà lórí ìtàgé wọ́n ṣe lọ́wọ́. Yes, ẹ máa rò pa bàbá èyí lẹ tún ṣe kẹ̀, mo ń padán ni, kò tí tán lára, ó sì wà ń bẹ̀. Ohun tí bẹ́ẹ̀ ṣe dàgbà. Bẹ́ẹ̀ ni mo sọ, bàbá ò dàgbà pé àgbà ti dé, èmi ò lè ṣeré mọ́, títí dọ́jọ́ ogbó bàbá ni bàbá fi ń ṣeré. Wọ́n wà nínú ilé eré ni, wọ́n wà níta eré ni, wọ́n ń jáde lọ eré, kò síbi tí bàbá tí eré yẹn ò tí kà wọ́n mọ́, kò sí. Bójú inú yàrá wọn ṣeré lọ ni, kò sí gbogbo ọ̀nà tẹ́ ká bàbá mọ́ tí eré yẹn tí ó bá wọn dojú ogbó ni. Ìgbà tó ti wà nínú ara. Yes, so kò sọ́nà kò síbi tẹ́ ti ká bàbá mọ́. Tẹ́ bá wọn nítúlẹ̀ lákọni bàbá wà bí ìbọn, bàbá ò túra sílẹ̀ rárá, eré yẹn bá wọn dàgbà ni, ó bá wọn dalẹ̀ ni. Tẹ́ bá sọ pé bàbá ẹ máa ń dijú, bàbá ọmọ mi mò ń pitú ni.
mò ń pa itú ni bẹ́ẹ̀ ni kò tí tán lára mi mò ń pa itú ni ọ̀dà ọlọ́run àjẹkẹ́ túbọ̀ máa rí pa fún wa o àmì ló ṣe jẹ́ nìyẹn. àdúrà wo lẹ lè ṣe fún bàbá àti àwọn ẹbí bàbá? Mo máa ṣe níwọ̀nba nítorí pé tí n bá ní kí n ṣe púpọ̀. ilẹ̀ aṣọ ilẹ̀ amọ́. Ilẹ̀ aṣọ ilẹ̀ amọ́ kódà ọlọ́run má jẹ́ képè gan tù wọ́ torí pé mo jẹ̀gbádùn bàbá kì í ṣe díẹ̀. Iṣẹ́ POS ni mo yàn láàyò tí mò ń ṣe. Tí n bá sọ pé bàbá mo ti dé o ẹ̀yin lẹ sọ pé kán pè mí wá lẹ́ẹ̀kan á ní bẹ́ẹ̀ ni o ṣe ọmọ mi kárí láé wà á dàgbà o ṣe ó yá jókòó n bá ti jókòó ó yá gba fóònù mi kó wo orí àkáǹtì mi èlò ló wà ńbẹ̀ tí n bá sọ pé iye báyìí ló wà ńbẹ̀ á ní kò ṣe é mo sọ bẹ́ẹ̀ pé kò ṣe iye tí mo rí yẹn ni mo sọ bẹ́ẹ̀ ó dáa ó yá yọ iye báyìí níbẹ̀ tó bá ti lọ sí báǹkì kó bá mi gbà wá màá ní yes sir. Ṣe rí kí n tó lọ sí báǹkì yẹn ẹlòmíì máa wá ó máa sọ pé òun fẹ́ ṣe transfer mi ò ní ní oye owó yẹn sẹ́yìn sí orí fóònù mi sí orí támínà mi ṣùgbọ́n owó tí bàbá ti sọ pé kí n mú sí orí kíní pé kí n lọ báwọn gbà máa láti lu opportunity yẹn màá tún fi ṣiṣẹ́ fún customer. So ó lóye tí mo private tí màá tún rí ní orí owó tí bàbá sọ pé kí n gbà dání sí orí kíní ìgbà tí n bá wà lọ tí n bá dé tí n bá sọ pé bàbá mi mo ti dé o àmì ò ṣe é káre ò ṣe é mi mọ̀ pé máa yá ẹ̀ tó gan ó yá ẹ gba owó yín ṣé ó ti kà máa ní mo ti kà á ṣé ó pé á ní ẹ̀ ó pé màá ní bẹ́ẹ̀ ni ó pé á ní ẹ̀hìn ò ṣe é bàbá mi yẹ̀ mí wò lọ́wọ́ lẹ́ẹ̀mejì ọlọ́run máa jẹ bàbá mi tùkà bàbá máa dẹ̀ gba ọmọ ọyá ọmọ àmùsápò ọmọ tó bá ti fi sápò àbí kẹ̀kan wọ inú ilé. So tí mo bá ní kí n bẹ̀rẹ̀ àdúrà yẹn ilẹ̀ máa ṣú o máa mọ́ ṣùgbọ́n ọlá àwọ̀ ọlá Jímọ̀ tí wọ́n kí ní gbogbo àgbáńlá ayé lónìí wọ́n kí ní Mẹ́kà wọ́n kí ní Mẹ̀dínà kò síbi tí wọ́n ti kí ní orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ìsọ̀kalẹ̀ bàbá sínú sàárè ọlọ́run máa ṣe ní ìtẹ́wọ́gbà kò ní fi ìyà sàárè kò ní fi jẹ bàbá aṣáṣe Olumo Àgbákò kò ní fi ebi sàárè kò ní fi pa wọ́n o ọlọ́run àṣẹ àbọ̀ wa wá ṣe ní ìtẹ́wọ́gbà tó bá ṣe wá sọ̀kalẹ̀ sínú sàárè tó bá jẹ́ pé ọwọ́ ìbáwí ni bàbá sọ̀kalẹ̀ sí ní ọ̀dọ̀ ọlọ́run ọba kọ́nà kó jọ kó ṣe àforíjì fún bàbá nítorí pé ẹ̀dá wa nímọ̀ rí nígbésí ayé kó rí ẹ̀ kó má mì kò dẹ̀ sí ẹ̀dá tó máa sọ pé òun fọwọ́ sọ̀yà pé òun pé tán ẹ̀dá ò pé tán àyàfi ọlọ́ọ̀bá nìkan tó ṣẹ̀dá wa sáyé òun nìkan ló pé tán o ọlọ́run wá wo ọlá Jímọ̀ tí wọ́n kí ní gbogbo orí yẹ̀pẹ̀ ní èní á ṣe àforíjì fún bàbá ọlọ́run bá wa ṣàforíjì fún wọn á tẹ́wọ́ gbà àbọ̀ wọn á bá ìyà sàárè ibi sàárè kò ní fi jẹ wọ́n gbogbo ẹ̀ṣẹ̀ wọn pátápátá ní gbangba ní kọ̀kọ̀ ní korodo ọlọ́run bá wọn parẹ́ ọlọ́run bá wọn ìwé ẹ̀ṣẹ̀ wọn ọlọ́run bá wọn fàya tó bá wá jẹ́ pé inú ìkẹ́ ni bàbá dé sí tó bá jẹ́ pé inú ìgẹ̀ ni bàbá dé sí ọlọ́run wá tún wá wọ ọlá Mẹ́kà àti Mẹ̀dínà á wọ ọlá ààyè tí ọlọ́run fún ara ẹ̀ tó ń fún ara ẹ̀ wà á wá wọ ọlá orúkọ tó ń jẹ́ Allah tí kò sí ẹ̀dá alààyè kankan tó lè bá jẹ́ orúkọ yẹn á wọ ọlá ààyè á wọ ọlá ìkẹ́ á wọ ọlá ìjẹ á wá tún wá wọ ọlá bó ṣe tóbi tó tí ò sí ẹ̀dá alààyè ẹ̀dá kankan tó tóbi tó tún tóbi tó á wọ ọlá pé lẹ́yìn orúkọ lẹ́yìn àpọ́nlé tí èèyàn ń fún Ọlọ́run kò tún sí ẹ̀dá tí èèyàn lè fún lórí yẹ̀pẹ̀ á wá wọ ọlá yẹn á wá ṣe àlékún ìkẹ́ bàbá á ṣe àlékún ìgẹ̀ á bá wa pẹ̀ sí afẹ́fẹ́ rere á ṣe sàárè yẹn á ṣe ní àbàtà àlùjànnà ìyà sàárè ibi sàárè kò ní fi jẹ wọ́n gbogbo àwọn ọmọ ẹbí ará àtàwọn tájọ́ ọmọ àdúgbò tí bàbá kó mọ́ra tó ń ṣàdúrà fún láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tá a dẹ̀ nígbàgbọ́ pé ó máa ṣe mọ́ wa lára ọlọ́run àwa dúró sí gbogbo wa ọlọ́run àdúró tì wá kò ní fi wá sílẹ̀ o gbogbo ìgbé ayé tí bàbá gbé ìgbé ayé ìfọ̀kànbalẹ̀ ni bàbá gbé wọn ò gbé ìgbé ayé ìnira wọn ò gbé ìgbé ayé àìsàn bàbá lè gbé sáyé wọn lè ní ọ̀nà tó wù wọ́n tó tẹ́ wọn lọ́rùn tí ọmọ aráyé dẹ̀ mọ̀ pé yes ọ̀nà tí bàbá gbà lè gbé sáyé ọ̀nà tó dùn mọ́yàn ni bàbá wà òkè ọkàn bàbá balẹ̀ nínú àlàáfíà ni bàbá pé 100 years bàbá ṣètò wá sísàlẹ̀ ń bẹ̀ yẹn tí ò wọ́pọ̀ tí ò jẹ́ sí kò kọ́ mọ̀ irú ẹ̀dá tí Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ yẹn kò wọ́pọ̀ lórí yẹ̀pẹ̀ màmá àìmọye ẹni tí ò tí ju 60 years old tó jẹ́ pé màá ti wà nínú ilé wọn máa lọ máa sọ pé ẹjọ́ ta ló wọlé wọn á máa sọ pé ta ló wọlé Ọlọ́run ò ṣe ti bàbá bẹ́ẹ̀ Ọlọ́run ò jẹ́ kí ti bàbá orí bẹ́ẹ̀ Ọlọ́run á wọ ọlá ọjọ́ ìní àwọn ọlá Mẹ́kà àti Mẹ̀dínà gbogbo ẹbí àti ará àti ìdílé
tí bàbá fi sílẹ̀ Ọlọ́run á dúró ti gbogbo wọn pátápátá látòkè délẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó parí sí. Ikú bàbá tí bàbá kú yìí Ọlọ́run wá ní fi ikú wọn ṣe ikú àkúfà fún gbogbo wa. Ọlọ́run ní fi ikú wọn ṣe ikú àkúfà o. Bàbá dágbére tán àdúgbò má ti dàrú kò wá ní jẹ́ ìpín titi wa nínú àdúgbò yìí. Bàbá dágbére tán gbogbo Ṣàngó wọn máa mọ bó ṣe ń ṣẹlẹ̀ àbíkú bàbá ló ń dá wàhálà lẹ́nu Ọlọ́run ní jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Lágbára náà. Màmá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n ṣàdúrà torí pé mo ní kẹ́ ṣàdúrà fún ẹbí àti kiri mo rí pé ẹ ti wọnú ẹ̀mí inú mi ń dùn torí pé bàbá abiyamọ gidi ni lágbára Ọlọ́run bó ṣe ní kórìdè ní àárí bẹ́ẹ̀ awọlá fatia bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin arrahmanirrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين àmín àmín. ẹ dákun orúkọ yín lẹ́ẹ̀kan sí ma. orúkọ tèmi ni Sherifat ọmọ wọn nílẹ̀ Adébáyọ̀. ẹ ṣé mà adúpẹ́ fún. orúkọ tèmi ni Abímbọ́lá láti ìkànnì Jígí Alára 24. orúkọ tèmi ni Sàfátù láti ìlú Ìdẹ́mọ̀. ẹ ra mà ẹ jọ̀ọ́ mà báwo lẹ ṣe jẹ́ sí bàbá. Bàbá ló gbà mí láàbò. Ṣé pé ẹ̀yin làbúrò wọn. Ẹ ra mà ẹ jọ̀ọ́ mà kí lẹ lè sọ nípa bàbá. Tí mo lè sọ nípa bàbá pọ̀. Tá a bá ń sọ wọn á sọ pé nítorí ojú ọmọ ìyá ẹ̀ ló ṣe ń ṣẹlẹ̀. Kò kì í ṣe bẹ́ẹ̀. Ṣáàṣì Olumo ó ní respect, ó ní ẹ̀mí ìdáríjì, ó ní ẹ̀mí ìkónimọ́ra, ó ní ẹ̀mí wípé kó bá kún ìgbẹ́ máa ná ẹ̀wọ̀n lójú kò máa lè dúkù. Ó dẹ̀ fojú síṣẹ́, ó ṣiṣẹ́ tíátà débi tí èèyàn ṣe. Ẹ̀mí ẹ̀ kò bá ti èèyàn jẹ́. Ó tún máa sọ fún ẹ pé báyìí ni kò rí, báyìí ni kò tọ́. Èmi ni wọ́n bí lé, èmi tún kọ́. Ó ti nìkan síwájú mi, ìyẹn kú ló pé ló sì kan èmi. Ẹ̀yin lẹ kò fún wọn lábúrò. Ló sì kan mi lọ́mọ ìyá lọ́mọ bàbá. Èmi náà tún nábùrú mo tún nábùrú àbígbẹ̀yìn ìyá wa wà ní Èjìgbò. Èmi náà ni ẹni kú mi. Kò ṣe oníjàgídíjàgan. Bí mi ò gbà mí ò lọ, kò sí náà rẹ̀. A máa ń jọ púpọ̀ ni, kò sí bó ṣe lè ṣe ìhun tún ẹgbẹ́ Olumo a tún fi yé. Báyìí ni kó máa rìn, báyìí ni kó máa rìn. Ṣáàṣì Olumo á dáa fún ẹ, á dáa ẹ wà sóríire, ayé ẹ á gbàdúrà fún. Ṣùgbọ́n àwáyé kò sí. Kò sẹ́ni tó ń wáyé kíkì kú. Ikú yìí tí ń bọ̀ máa dì mú. Kò ṣeé ṣe. Kò ṣeé ṣe. Ṣáàṣì Olumo kò ní àléébù. ọmọ ìlú bo ni yín mà. Ọmọ Abẹ́òkúta ni. Abẹ́òkúta ọmọ Ẹ̀gbá. Kí ni ohun tí ẹ lè gbàgbé nípa wọn gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n yín. Mi ò lè gbàgbé o. Torí tí n bá kàn ṣètò rẹ̀ pé kò jẹ́ kí n lọ ṣeré lọ́dọ̀ Aládùgbò, màá wá bí. Mo lè ṣọ̀sẹ̀ kan, mo lè ṣọ̀sẹ̀ méjì. Jíjẹ mímú Ìrọ̀rùn ló bá dé. Kò sí wàhálà, kò sí fìtínà, kò sí má jókòó ń bẹ̀ yẹn, má dúró ń bẹ̀ yẹn.
mọ̀ pé mi ṣé kìí ṣe mi ní bá o èèyàn ló ń ṣe ọ nìkan èmi nìkan ló ń ṣe eré yìí fún kò sí náà rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Kí lẹ lè sọ fún àwọn olólùfẹ́ bàbá tán fẹ́ràn bàbá? Kò sí ohun tí màá sọ fún ọ ju pé kí n fàdúrà Ràn ẹbí lọ́wọ́. ràn mí lọ́wọ́. Ẹ ṣé mà, kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí mà? Sàbúrátù. Sàfúrátù. Ẹ ṣé gan mà, àdúpẹ́. Ẹ kúrọ̀lẹ́ mọ́ mi wá. Adẹ̀kú ara fẹ́ra kùn, akọ̀rọ̀ bàbá, ẹ̀yin wá dá mà. Mọ́mì ẹ má bínú pa fẹ́ gbà díẹ̀ nínú àkókò yín. Ẹ jọ̀ọ́ mà, kí lorúkọ yín? Orúkọ tèmi ni Túnráyọ̀ Charles tí gbogbo èèyàn mọ̀ ní Ìwà. Mọ́mì ẹ jọ̀ọ́ ẹ má bínú, báwo lẹ ṣe jẹ́ sí bàbá? Ọmọ ṣáṣe olóhùn Àgbákò. Ṣé àkọ́bí lẹ́yìn ni àbí èkejì àbí báwo? Àkọ́bí lóbìnrin. Àkọ́bí lóbìnrin. Màmá kí lẹ lè sọ nípa bàbá? Ṣé bọ́n ṣe burú sí? Méjèèjì ni. Ẹ̀wọ̀n kò tó bá pèèyàn lágbàkò. Àwọn èrò tá máa lágbàkò yìí. Bọ̀tà ìbánidélé ò lè mọ̀ bóyá Àgbákò tó ń pè yẹn bóyá ó burú ni. Ṣé mọ̀ bẹ́ẹ̀? Ẹ mọ̀ pé bóyá ẹ̀yin náà mọ̀ nínú story yẹn tí bàbá láwọn wọ mọ́tò wípé wọ́n gbé mọ́tò wọn jáde. Bàbá ti wá rí pé wọ́n bá wọ mọ́tò wọn máa ń sá fáwọn. Wọ́n wá fowó yẹn, wọ́n fún driver, wọ́n lọ wá bí kan jókòó sí ní kọ̀rọ̀. Ìgbà tó rò pé Tọ́ tajú kán. wọ́n gbowó lọ́wọ́ àwọn tó kù. Bàgbákò yìí ṣe yọ nìyẹn. Ló bá jókòó sí mọ́tò. Bàbá ń wọ Àgbákò wọ mọ́tò. Ìkànnì yéè òun Bàgbákò wọ mọ́tò. Owó dẹ̀ ti wà lọ́wọ́ driver. Ìmí ó ní kó fóun lówó kó ń bọ́lẹ̀. Wọ́n dẹ̀ mọ̀ pé bàbá ò burú. Ṣé mọ̀ ní tí artist yìí bá tíṣẹ́ ìbá ti wà lára rẹ̀ tí bàbá fi dàgbà níṣẹ́ ìwà lára wọn. A lọ sí Mìmì Ayé. Bàbá ń sọ fún Mìmì Ayé. Mìmì Ayé wá bí ilé nì. Ó ní wà kí ló ṣẹlẹ̀? Ṣé bóun lóun fi ọdún 5 kú ọjọ́ bí bàbá yìí? Bàbá ní ní mo ń lò ìgò ẹ́sìrà rẹ̀ mo ń lò. Ẹ́sìrà omi bọ́ lójú mi ń jọ yìí. Ṣé mọ̀ kò sẹ́ni tó fẹ́ kárúgbó òun lọ. Ó ti yé yín. Ṣé mọ̀ bàbá jẹ́ nìkan tó jẹ́ pé ó like àwọn artist tí ẹ̀ like wọn. Iṣẹ́ tíátà yìí náà dẹ̀ tù wá lára rẹ̀. Àgbákò tóun gan tún jẹ́ ìfúnra rẹ̀ ló sọ rẹ̀ lágbàkò. Kò sẹ́ni tó sọ. Ẹ mọ̀ tó bá sọ pé nìkan ọ̀pẹ̀lẹ́ngẹ́ ẹ lè rí kó sanra. Kíní yẹn wá ń ṣe kíni? Ó wá wà nú ẹ̀jẹ̀. Débi pé wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé bàbá tó bá padà ká níyàn máa ń padà wá sílé ayé kí ló fẹ́ ṣe? Ó ní iṣẹ́ tíátà yìí náà lòun tún máa tún ṣe. Ṣé mọ̀ pé ó wà nú ẹ̀jẹ̀? Bàbá wà okay o, bàbá dá o. Àdúrà tí bàbá máa ń gbà kò sí tí bá fẹ́ kíyàn. Àdúrà yẹn ló máa ń bọ́ sí mi lẹ́nu. Ó ti yé. Kọ̀tẹ́ tí ń gbọ́ nígbàkúgbà lóòrèkóòrè ó ti wà lẹ́nu tí ń náà. Bàbá máa ní á dára ẹ, á sùn ẹ, wà fọwọ́ pawó wà fún èrìgì jobi. Bàbá jẹ́ kó mo ní èrìgì tẹ́lẹ̀ nìkan fi ń jobi. Ikọ̀ òkà nínú eyín yìí. Àfi tó jẹ́ ìjì. Wọ́n wò mí wọ́n mọ́ mi lójú. Ìgbà míì báyìí tá bá jọ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà inú ilé tàbí location, àwọn èèyàn máa ń lanu ni. Wípé ó ga o. Ó ti yé yín. Bàbá ẹ wò mí tẹ́tí mọ̀ bóyá mí tẹ́tí ìgbà pé bóyá bàbá kú ṣá. Torí ẹni tí àjọ ń sùn àjọ ń jí. Tó yẹ pé tó bá wò mí báyìí bàbá máa wò mí títí ó máa ní Ọlọ́run ṣe. Ọlọ́run fún àwọn ọlọ́mọ ìwà tí mú áńgẹ́lì mi, ìyá mi. But ẹ wò mí tí àná mo sùn. Mo jí ní táìmù tí mò ń jí tí máa lọ yọjú wo bàbá. Ìgbà míì báyìí tí bá lọ ibì kan, tẹ́jẹ̀ bá ti sọ̀rọ̀ sí fún mi, màá rí bàbá lẹ́sẹ̀kẹsẹ̀. Mo sick. Ẹ mọ̀ kán máa na kiri báyìí kí ṣan yọ báyìí.
wọ́n fi dírípù síbẹ̀ wàláì dírípù yẹn ò lọ ó takú sójú kan náà bẹ́ẹ̀ ó ti yé yín àfìgbà tí mo rí wọn báyìí ní ìlà gómi ló kọ́kọ́ kó tó stop ọdún ọba tẹ́lẹ̀ rí. kò tiẹ̀ dìgbà tí ẹ bá fi gbogbo wákàtí ṣàlàyé torí tá bá ti wọlé tá ti wẹnu ọ̀tẹ́ tá rí bí gbogbo àwọn èèyàn ṣe sògbà yín ká lọ́tún lọ́sì èèyàn ti mọ̀rọ̀ ẹ̀dá tí bàbá jẹ́. Ṣé ní bínú fún ìbéèrè tí mo fẹ́ béèrè mo fìgbà kan gbọ́ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú bàbá tí bàbá náà wọ́n ti fìgbà kan kàn ṣẹ́ rí wọ́n ti ja ẹ̀ṣẹ́ rí ṣé lóòótọ́ ni. bàbá jẹ̀ṣẹ́ o bàbá ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn kí lorúkọ èyìnbó. wọ́n ní wọ́n ṣe mẹkáníìkì wọ́n náà tún ṣe àwọn tó ń kọ́ ṣe. bàbá nígbà táwọn jáde ìwé àpótí làwọn fi kẹ́rù àwọn kó làbúlé àwọn sá kó lọ́hùn ni mo fi ọlọ́run bá ṣe lẹ́rìí èmi gan gbà máa kó làbúlé láìlọ́n bá gbé èmi gan fi gbẹ́rù tèmi lọ àṣẹ òórùn lẹ̀ ni ọlọ́run kó ṣàánú wa ẹ̀jẹ̀ ni tó fi àpótí tó fi kẹ́rù wá ṣebó náà ló dẹni tó ṣe kí ni tó dẹni tó kọ́lé tó náà jẹ́ èèyàn tó di ìlú mọ̀ọ́ká tó tí di ìlú gbogbo èèyàn mọ̀ọ́ká mọ̀. ìwà náà ó níwà ìwọ gan máa di ìlú mọ̀ọ́ká nítorí tèmi ló ṣe fi odidi ọdún 4 ṣiṣẹ́ tíátà lẹ̀ tó lọ location torí tí bá wà ní location ọkọ mi ò ní sí nínú iṣẹ́ tí mò ń ṣe ibẹ̀ yẹn gbogbo pé ṣé bàbá yìí ti jẹun ṣá kí ni bàbá yìí jẹ ṣáṣìkò tó ń jẹun náà ń jẹun ṣá ṣe mọ̀ ọlọ́run kó ṣàánú wa ọlọ́run ṣàánú wa ẹ wo ìrìn àjò bàbá ó pọ̀ kó nǹkan tó di nǹkan tá à ń sọ tó papọ̀. a ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé oníwájú òkẹ́yìn ẹlẹ́yìn òṣìwájú adúpẹ́ pé wọn ò ṣàìsàn kán máa tọrọ owó kó tó di pé bàbá papòdà torí mo máa ń wo àwọn fọ́nrán wọn pé tí bàbá tún fi pé 22 bàbá ṣì ń ta kéde. wọ́n á tún máa ṣe báyìí ìta lọ yìí lọ́ọ̀dì 11 tí ọ̀dọ́dún yàmọ́dù pátí ta lọ àwọn tó wà ń bẹ̀ wọ́n kí bàbá wọ́n kí ìwà ìṣe òkú tọ́jú bàbá omi dẹ̀ ń bọ́ lójú mi báyìí pé kí ló ṣẹlẹ̀ ó ti yé yín pé kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ̀yìn ìgbà yẹn èyìnbó tún fẹ́ bàbá ẹ mọ̀ àwọn òyìnbó láìka arúgbó ó ti yé yín ẹ wò kò sóní tíátà kankan tí ò láìkí bàbá. kò wọ́pọ̀ kò tiẹ̀ fẹ́ẹ̀ sí ni màmí yẹn má bínú ọmọ ìlú bo ni bàbá. Ẹ̀gbá ni bàbá owó dé Abẹ́òkúta àwọn local government ni ọmọ owó dé ni bàbá o. ẹ má bínú ǹjẹ́ bàbá ṣé wọ́n tiẹ̀ wo àwọn ìwà kan tó lè fún yín ní kẹ́tẹ̀ wò pé àbí ọlọ́jọ́ ti súnmọ́ ni pé kéèyàn tiẹ̀ rí fìrífìrí pé ọlọ́jọ́ ti dé. èmi náà ṣẹ̀ṣẹ̀ mọ̀ sí pé ó bóyá sáìtàn fún mi nìyẹn tí bá bá wọn dáná torí mi ni mo mọ níṣẹ́ oúnjẹ wọn bàbá ní àwọn fẹ́ máa ní bàbá kí lẹ fẹ́ já ní kí lèmi máa jẹ màá nígbà tẹ́lẹ̀ bá fẹ́ jẹ gbọ̀ngàn ní kẹsàn tí bàbá làwọn fẹ́ jẹ òkété adédìrò ó ti tẹ́ méjì tójú òpá mi lọ pa mí bọ̀ mo rí pé mo rí nǹkan yẹn ra wálé fún wọn mo dẹ̀ sí wọn jẹun torí mo wò pé ó lè jẹun tó lówó àwọn jẹ yìí ó lè jẹ iná máa jẹ tí wọn fi ní jẹ lónìí ó tún wá tó stéèjì kan tí bá ṣe oúnjẹ fún bàbá máa jẹ́ kó máa yé mi pé mo ló ti wà láàárẹ̀ wa o mo ro ìdààmú yóò ṣe rè jẹ́ kí n fẹ́ jẹ́ màá ní ẹsẹ̀ ṣe màá tún kí wọn Abdulsalam Ìṣọ̀lá ọmọ mi dáadáa wọ́n á dẹ̀ jẹun yẹn ó ti yé tí bá ní bàbá ẹ jẹun ìtọ́ o mo ti múnú bí wọn ni ọ̀nà wá ti sẹ́ pé mo ló ti wà láàárẹ̀ wa o màá ní ẹ ṣe jàre Abdulsalam bọ̀tì kan tí bàbá bá fẹ́ jẹ yẹn kankan lákòókò ni màá wá fún wọn lọ́wọ́lọ́wọ́. ọ̀rọ̀ kan fún àwọn olólùfẹ́ bàbá kí lẹ lè sọ fáwọn olólùfẹ́ bàbá tí wọ́n fẹ́ bàbá. ṣé tí wọ́n nífẹ̀ẹ́ wọn ọ̀rọ̀ tí mo lè sọ fún wọn ni pé ṣe rí kò síwà téèyàn wù láyé tó bá wù dáadáa
á bá dáadáa, bó bá tún hu dáadáa á tún bá dáadáa. Ó ti yé. Èmi sá fi ọlá àti bàbá mo fi tọrọ. Ṣùgbọ́n ṣá, tá bá sọ pé àfọlá àti bàbá náà tọrọ, nǹkan tójú bàbá yẹn ti rí ńkọ́. Ní àwọn ìpèníjà Ṣé bàbá tó fẹ́ wọ mọ́tò kan ń sá. tó ṣí mọ́tò báyìí, tó bọ́lẹ̀ nínú ilé kan tó ṣí mọ́tò, tí bàbá dẹ̀ ń wò ó, sẹ́ni tó bọ́lẹ̀ yẹn pé òun ò rí gbóhùn yín pé kí mọ́tò kíìkì, àṣé bàbá ti gan síbẹ̀, ọfà kan ti bá wọn. Àwọn kan náà tún lè wá gbé bàbá. Nǹkan tójú bàbá yìí ti rí. Àwọn sórí pọ̀ tọ̀tọ̀ gbọ̀nsá. Ṣé tí bàbá ṣí wọn láwọn wà nínú igbó, àwọn rí erin. Wípé àwọn gbé bọ̀ báyìí. Wípé erin yẹn dẹ̀ rárá kọjá báyìí. Ó dẹ̀ lọ nínú ìpolówó. Ṣé ẹni ẹ wo? Láì ṣe lójú àlá. Kì í ṣojú àlá. Bàbá máa ń sọ fún mi dáadáa. Wọ́n máa ń sọ fún mi dáadáa. Mọ́mì wa, ìbéèrè kan sí ká tó béèrè orúkọ yín ká tó kásẹ̀ ìfọ̀rọ̀wérọ̀ yín lẹ̀. Ṣé ẹlẹ́sìn ìgbàgbọ́ ni bàbá ni àbí mùsùlùmí? Abdulsalam. Alájì ni o. Alájì ni bàbá. Alájì ni Abdulsalam Ìṣọ̀lá. Ó dáná. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ni Motúnráyọ̀ Charles, tí gbogbo èèyàn mọ̀ ní Ìwà. Ìwà lẹ́wà. Ẹ ṣe gan-an. A dúpẹ́ fún àkókò. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn láti ẹnu ọmọ ẹbí, ará àbúrò àti ará àdúgbò. Pé ẹni rere ni bàbá. Ṣé bí wàá tiẹ̀ ṣe ń bọ̀ ń bí? Gbogbo èròǹgbà tèmi ni wípé màmá gbọ́ pé àgbákò gẹ́gẹ́ bí gbogbo àṣẹ mọ̀ pé ohun tá a bá pè ní àgbákò kì í ṣe ohun tó rọrùn. Àmọ́ wọ́n ní irọ́ pátágbà ni èèyàn rere ni bàbá. Aládùúrà ni wọ́n. Èèyàn tó kọ́ ẹbí mọ́ra, tó kara mọ́ra, tó fi mọ́ra àdúgbò. Tá a bá ní ká máa ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú gbogbo èèyàn tó fẹ́ sọ̀rọ̀, àní kúrò bí lójú ọjọ́. Àwáyé lọ́kàn ò sí o. Ṣé pé bó dọjọ́ kan oníkálukú abọ́lẹ̀ lébùté tiẹ̀. Àdúrà wa ni pé kí ọba mi Alárùrábí kó má ṣe ní ṣíṣẹ̀ ń tẹ̀lé, kọ́lọ́ má ṣe ní àkúfà nínú ẹbí, láàrin ẹgbẹ́, ní agbo eré àti káàkiri ṣá. Kọ́lọ́run ọba mi kó dákun iwájú tí wọ́n dojúkọ kó má bàjẹ́, ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ kó má nira, kọ́lọ́run ṣe ní ìrọ̀rùn kí àwọn ẹbí àtara kan máa mú owó nínú owó, kó má mọ ẹ̀yìn bàbá sí ibi àbí sí ìbànújẹ́. Tó kò ní jù báyìí lọ o. Orúkọ tèmi yìí padà Bímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ láti ìkànnì Jígí Alára. Títí di ìgbà mìíràn tá ò fèrè àtayọ̀ pàdé. Ire lójú owó. Olumo gbogbo wa, Olumo wa. Olumo wa ìkànnì Jígí Alára. Jígí Alára ìkànnì Olumo gbogbo wa sẹ́. Olumo wa ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Olumo wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Olumo wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára.